wọ́n ti tún ń bínú o. wọ́n ní kí nìyàwó Tinubu wá lọ s'Amẹ́ríkà. bí inú àwọn kan ṣe ń dùn bẹ́ẹ̀ ni inú ń bí àwọn míín tí wọ́n sì ti bínú bọlẹ̀ rangbọndan. Rẹ̀mí Tinubu, aya ààrẹ orílẹ̀-èdè wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ sí Amẹ́ríkà ni. ṣùgbọ́n àrà ọ̀tọ̀ ni ìrìn àjò tó lọ náà. ṣé kìí kúkú ṣe pé ìyàwó Tinubu ṣẹ̀ṣẹ̀ ń lọ sórílẹ̀-èdè náà ni? àmọ́ eléyìí tó lọ yìí nǹkan ńlá ni. ìdí ni pé olórí ìjọba fúnra rẹ̀ ìyẹn Donald Trump gbé oríyìn fún Rẹ̀mí, ó sì kí obìnrin náà lóríkì kan tí ẹnìkan fẹ́rẹ̀ẹ́ lè má gbọ́ irú ẹ̀ rí. ohun tó mú ìyanu bá gbogbo ayé nìyẹn. ìdí ìyanu náà sì ni pé àìpẹ́ yìí ìyẹn níparí ọdún 2025 tó lọ yìí ni Trump sì sọ pé orílẹ̀-èdè tó ti di alábùkù ní Nàìjíríà pé kò níyì mọ́, àti pé àwọn ń bọ̀ wá síbẹ̀ tìbọntìbọn táwọn yóò sì fojú àwọn afẹ̀míṣòfò tó ń pa Kìrìsìtẹ́nì níbẹ̀ rí màbo. láàrin ọ̀sẹ̀ kan sí méjì sígbà náà, gbogbo ibi tí Trump bá ti fẹ́ sọ̀rọ̀ yóò wá ibì kan tí yóò ti fọ̀rọ̀ gún Nàìjíríà lára. bí kò bá pè wá lóní jìbìtì yóò pè wá lákówó jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. láti mú ọ̀rọ̀ ẹ̀ ṣẹ lọ́jọ́ ọdún kérésì gan, àwọn ọmọ ogun Amẹ́ríkà ya wọ̀lú yìí wá, wọ́n sì kọlu àwọn afẹ̀míṣòfò níbùbá wọn ní Sokoto. Trump kò sì fi bò pé inú òun kò dùn sí Nàìjíríà rárá àti ààrẹ wọn. ohun tó fa ìyanu gan lọ́jọ́ Àlàmísì tó kọjá yìí, ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kejì ọdún yìí nìyẹn, nígbà tí Trump rí ìyàwó Tinubu l'Amẹ́ríkà tó sì fẹ́rẹ̀ lè gbé ìlú pàdé rẹ̀ kó máa jó kí. ọkùnrin náà sọ báyìí pé inú wa dùn púpọ̀ pé obìnrin àkọ́kọ́ ìyàwó ààrẹ Nàìjíríà wà láàrin wa lónìí yìí o. ẹni tóun náà jẹ́ pásítọ̀ nínú ìjọ ńlá tó tóbi jùlọ ní Nàìjíríà. ẹni yìí ìyàwó ààrẹ níbo lẹ́wà o. ẹ ṣeun gan, ẹni àpọ́nlé ńlá, ẹ ṣeun. bẹ́ẹ̀ ni Donald Trump ń wí olórí Amẹ́ríkà, bó sì ti ń sọ bẹ́ẹ̀ ló ń tínrín ojú ẹ̀ láti lè mọ ibi tí arábìnrin Rẹ̀mí Tinubu jókòó sí. kíkí náà kò jù bẹ́ẹ̀ lọ, àmọ́ nǹkan ńlá ni, nítorí àwọn èèyàn ńláńlá tó wà níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ náà yóò tó 1,000, ìyẹn 4,000 4,000. láti wáá dárúkọ ẹnìkan láti yàtọ̀ ń sọ̀tọ̀ fún kíkí, ọ̀kan nínú àpọ́nlé tí kò yá gbàgbé ni. àti pàápàá ibi ayẹyẹ tí Trump ti dárúkọ ìyàwó ààrẹ wa yìí, ibi ayẹyẹ kan tí Amẹ́ríkà kà sí bàbàrà ni. ayẹyẹ ọdọọdún tí wọ́n ń pè ní National Prayer Breakfast ni. National Prayer Breakfast yìí jẹ́ ìpàdé àdúrà kan tí wọ́n máa ń ṣe ní Washington lọ́dọọdún. ọdún 1953 ni wọ́n sì ti bẹ̀rẹ̀. Àlàmísì ìyẹn ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ àkọ́kọ́ nínú oṣù kejì ọdọọdún ni wọ́n sì máa ń ṣe é. àwọn èèyàn ńláńlá àgbáyé ni wọ́n máa ń pè síbẹ̀. àwọn oníṣòwò, àwọn olóṣèlú pàtàkì, àwọn tí ẹsẹ̀ wọn ká gbogbo àgbáyé. níbẹ̀ ni wọ́n yóò ti jọ gbàdúrà papọ̀, wọn yóò jọ ṣèpàdé lóríṣiríṣi lórí okòwò àtàwọn nǹkan tó lè mú Kìrìsìtẹ́nì fẹsẹ̀ rinlẹ̀ sí i lágbàáyé. bẹ́ẹ̀ ni wọn yóò ṣèpàdé lórí ìdàgbàsókè àti òṣèlú fún gbogbo àwọn ará orílẹ̀-èdè tó bá kópa. àmọ́ o, àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì nìkan náà ni. ètò yìí ti di ètò ìjọba Amẹ́ríkà pàápàá, torí lójú ààrẹ tó bá wà nípò ni wọn yóò ti ṣe ohun gbogbo, tí kì í bá sì ṣe pé wọ́n mọ̀ pé ẹnìkan nílẹ̀ nínú ìgbàgbọ́ dáadáa tó sì tún ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ayé, wọn ò jẹ́ pé síbi ìpàdé bẹ́ẹ̀. láti fi ìwé pé Rẹ̀mí Tinubu lọ síbẹ̀ rárá, nǹkan pàtàkì ní fún Nàìjíríà, pàápàá lásìkò yìí tí àjọṣe ilẹ̀ wa àti ti Amẹ́ríkà ń fi dùgbẹ̀dùgbẹ̀, tó sì jẹ́ ẹ̀sùn táwọn ará Amẹ́ríkà yìí fi ń kàn wá náà ni pé wọ́n ń pa ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì nípakúpa nílẹ̀ wa. ohun tó jẹ́ kí inú ọ̀pọ̀ àwọn èèyàn tó mọ ohun tó ń lọ́dún gan rèé, tí wọ́n sì ń kí Nàìjíríà kú oríire lẹ́gbẹ̀ẹ́ kan, tí wọ́n ní Nàìjíríà ti padà sí ipò ẹ̀rẹ́ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè ńlá àgbáyé, nítorí ọ̀rọ̀ tí Trump sọ ní bí ẹni tó fi hàn gbogbo ayé pé orílẹ̀-èdè ńlá kan ni ìyàwó ààrẹ wọn ti wá síbi ètò àwọn yìí ni. ìyẹn ló sì ṣe kí Rẹ̀mí láti fi hàn pé pásítọ̀ ìjọ Rìdíìmù ni, ìyẹn ṣọ́ọ̀ṣì tó tóbi jù tó sì lérò tó pọ̀ jù lọ ní Nàìjíríà. ṣé lóòótọ́ sì ni o, kó tiẹ̀ tó di pé ọkọ ẹ̀ di olórí ìjọba, kó tiẹ̀ tó di pé wọ́n ń ṣe gómìnà Èkó pàápàá,
ní Rẹ̀mí ti wà ní rìdíìmù tó sì ti di ọ̀kan nínú àwọn àgbà pásítọ̀ wọn. Eléyìí náà ló sì mú rọrùn fún láti lè kópa nínú ìpàdé yìí nígbà tó jẹ́ ti àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì Amẹ́ríkà lápapọ̀ ni. Ẹni bá sì mọ Trump pàápàá yóò mọ̀ pé ohun gbogbo ló gbà o, àmọ́ kò gbà kí ẹnikẹ́ni fìyà jẹ kìrìsìtẹ́nì níbì kan. Ó sì jọ pé eléyìí pẹ̀lú ohun tó mú inú ẹ̀ dùn gan-an nígbà tó fojú kan ìyàwó Tinubu láàrin wọn. Ohun tí àwọn kan sì ṣe ń sọ pé agbárí burúkú ni Tinubu lò fún Trump nìyẹn. Àwọn yìí ń sọ pé Ìbàdàn ni Trump mọ̀ pé kò mọ́lá epo, pé bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ òṣèlú ọ̀gánà master ní Tinubu, pé gbogbo gìràgìrà tọkùnrin olórí Amẹ́ríkà náà ń ṣe Tinubu ti mú un wálẹ̀, nítorí látìgbà tó ti ń halẹ̀ mọ́ Nàìjíríà ni wọ́n ti ń wá ọ̀nà láti mú un, tí wọ́n ń wòye ohun tó jẹ́. Nígbà tí wọ́n sì ti rí i báyìí ni wọ́n nà á sí i, ńlò náà bá gbé e jẹ. Lẹ́ni tó ti ń bèébú tẹ́lẹ̀ bá yí ohùn padà ló ń kí orílẹ̀ pẹ̀lú ohùn àrò. Ọwọ́ Tinubu ti tó ọ̀gá àwọn òyìnbó aláwọ̀ funfun. Adams Oshiomhole sọ ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ o, bó tiẹ̀ jẹ́ pé ó pẹ́ kínní ọ̀hún sọ ni. Ó ní ohun tó ṣẹlẹ̀ yìí tí Trump ń ṣe àpọ́nlé tó bẹ́ẹ̀ yẹn fún ìyàwó ààrẹ wa, ó ní nǹkan ìdùnnúgbà ló yẹ kó jẹ́ fún gbogbo wa, nítorí àṣeyege kan ni Nàìjíríà ṣe nípa àjọṣepọ̀ láàrin àwọn orílẹ̀-èdè àgbáyé. Ó ní ju gbogbo ẹ̀ lọ, ọgbọ́n òṣèlú àti ètò ìṣèjọba Tinubu ló fà á o, pé kì í ṣe pé kinní náà déédéé jábọ́ láti ọ̀run, bí kì í bá ṣe pé ààrẹ gbọ́n ní tinú tẹ̀yìn ni irú ohun tó ṣẹlẹ̀ yìí kò lè ṣẹlẹ̀ ó jàre, nítorí Trump kì í déédéé lanu sọ̀rọ̀ kí ẹnìkan bẹ́ẹ̀ yẹn. Ohun tó sì ń bí àwọn míì nínú nìyẹn. Ọ̀nà méjì làwọn tí inú ń bí yìí sì pín sí. Àwọn ẹgbẹ́ kan lókè ọ̀yà ni kí ló dé tí ìyàwó ààrẹ yóò máa lọ bá wọn ṣèpàdé àwọn kìrìsìtẹ́nì l'Amẹ́ríkà, pé nítorí kíni, ṣé gbogbo Nàìjíríà wá jẹ́ kìrìsìtẹ́nì ni? Wọ́n ní oníkálukú ló ń ṣe ẹ̀sìn tiẹ̀. Bẹ́ẹ̀ ni Nàìjíríà kì í ṣe ti ẹlẹ́sìn kan. Láti lọ máa fẹ̀dí Nàìjíríà síta bíi pé gbogbo wa ni kìrìsìtẹ́nì, wọ́n ní ìyẹn kò bójúmu jàre, pé kí obìnrin náà jókòó sílé kó máa mójútó ilé ọkọ ẹ̀ kàkà kó kàn máa rìn kiri. Àwọn èèyàn míì bú àwọn yìí ṣá o. Wọ́n ní ẹnu lásán ni wọ́n ní bíi ti àjàkàrà. Wọ́n ní bí wọn yóò ti máa pariwo tí wọn kò sì ní lè ṣe kinní kan náà nìyẹn, pé nígbà tí Trump ní wọ́n ń pa kìrìsìtẹ́nì ní Nàìjíríà tó lóun ń kó ogun bọ̀ tó sì kó ogun náà wá lóòótọ́, kí ni ohun gan tí irú àwọn èèyàn tí wọ́n ń sọ báyìí rí ṣe? Wọ́n ní kí ààrẹ má dá wọn lóhùn pé akọ ajá ló ń gbó. Iléeṣẹ́ ààrẹ náà kò ya wí nǹkan kan o, kò dá sọ̀rọ̀ wọn, torí wọ́n ti mọ̀ pé ibi tí wọ́n ti sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà, ibẹ̀ náà ni yóò parí sí. Àfi àwọn kan tí wọ́n ní kí Tinubu tàbí ọmọ Nàìjíríà kankan má torí ohun tí Trump ṣe yẹn jó o, kí wọ́n má sì yọ̀ pé ó ní ohun tí Trump fún rẹ̀ ń ta sí o. Ọmọyẹlé Sowore ní kí ló yẹ kó dùn nínú àwọn èèyàn lórí èyí tí Trump ṣe yìí. Ó ní ẹni tó jẹ́ gbogbo ìhàlẹ̀ tó ń ṣe fún Nàìjíríà tẹ́lẹ̀, nítorí pé ó fẹ́ tọwọ́ bọ ọrọ̀ ajé Nàìjíríà ni kí wọ́n lè máa rí nǹkan ọrọ̀ ajé Nàìjíríà kó lọ sí Amẹ́ríkà. Ó ní gbogbo èyí tí Trump ń ṣe, ó ní nítorí tí Nàìjíríà ti gbé iṣẹ́ mílíọ̀nù 9 owó dọ́là oṣooṣù fún àwọn abẹ́lẹ́jọ́rò kan ní New York, àwọn tí wọ́n ń tún orúkọ Nàìjíríà ṣe ní Amẹ́ríkà níbẹ̀, pé ohun tó jẹ́ kí Trump yí padà bìrí rèé tó sì bẹ̀rẹ̀ sí sọ dáadáa nípa Nàìjíríà. Ọkùnrin ajìjàgbara náà ní ọ̀rọ̀ Trump bí ọ̀rọ̀ ayé ni o, pé ẹni tó fi pe adégún lónìí ó tún lè ní adé ọ̀hún kò gún bó bá dọ̀la o, pé kí Nàìjíríà má jó ijó kankan kí wọ́n má sì ṣe gbọ́kànlé àjọṣe ẹ̀. Lórí ọ̀rọ̀ Trump yìí làwọn míì náà sọ̀rọ̀ lé o, tí wọ́n ní ọ̀rọ̀ tó sọ lónìí kò tó pọ́n, ó lè tún yí padà lọ́la kó tún máa jàǹbùlà ẹnu. Àmọ́ àwọn amòye kan ti ní ọlọ́gbọ́n èèyàn kì í wò yẹn o. À ń wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́ ni, a kì í wá ọ̀tá kún ọ̀tá, pé èyí tí Trump ṣe yìí ká kọ́kọ́ kí i pé ó ṣeun ìyẹn náà. Níjọ́kíjọ́ tó bá sì tún gbé ọwọ́ míì wá, pọpá tí ejò bá lọ́wọ́ ẹni náà la ó fi pa á. Ṣùgbọ́n ní ti eléyìí o, dáadáa ló wà nínú abili. Ọláyíwọlá Alága ló ṣe àyẹ̀wò àti àkọsílẹ̀ ọ̀rọ̀ tí olórí orílẹ̀-èdè Amẹ́ríkà sọ nípa ìyàwó ààrẹ Nàìjíríà fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.